bẹ́ẹ̀ káàmbá ti ń dá sí ẹ̀yin lè ránṣẹ́ nù o. Ẹ má gbẹ́bẹ̀ pásítọ̀, ẹ má gbẹ́bẹ̀ gbogbo ẹni ó bá lọ́wọ́ nú ẹ̀ o. tó gbogbo ẹ̀yàn ọmọ Yorùbá káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ẹ kú déédéé àsìkò yìí o. Ẹ wo bí ọ̀rọ̀ ń bọ̀rọ̀ bọ̀ o. Eégún aláré ẹ wá gbọ́ nǹkan tí Alhaji Oriyimi Hamzat kọ́kọ́rọ́ alátẹ bàbá gbẹ́nu sí máìkì tìlú ìgboro Ìbàdàn. Ẹ wá gbọ́ nǹkan tí wọ́n sọ. Oriyimi Hamzat, Alhaji Oriyimi Hamzat, bàbá yìí ó fẹ́ dá ogun ẹ̀sìn sílẹ̀ nílẹ̀ Yorùbá. Ẹ má ti jẹ́ là á mọ́lẹ̀, mo fẹ́ kẹ́ ẹ wá gbọ́ fídíò yìí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe láìpẹ́ yìí. Ẹ wá wo fídíò tí wọ́n dá tí wọ́n gbé síta báyìí bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí. Ẹ máa bá a pàdé lórí ètò yìí. Kí ló dé? Àgbà ọ̀jẹ̀ ṣó yẹ kó ṣòro bí èwe ni? Àgbàlagbà mùsùlùmí ṣó yẹ kó ṣòro bí èwe ni? Ẹ gbọ́ ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Tẹ́ ẹ bá ti wo fídíò yìí ẹ máa kọ́mẹ̀ntì. Ṣó yẹ kó jẹ́ wípé Alhaji Oriyimi Hamzat la máa bá nípòrú ọ̀rọ̀ tí wọ́n sọ jáde lẹ́nu? ẹsẹ̀ bíbélì àbí ẹsẹ̀ tírà àbí ẹsẹ̀ sáàmù àwọn bàbá wa sọ wípé ànìkàndájọ́ ò ṣeun, ànìkàndájọ́ ò ṣèyàn nígbà tó gbẹ́jọ́ ẹnì kejì èwo lọ dájọ́ ṣe. Ṣé ti gbẹ́jọ́ láàrin àwọn méjèèjì? Kí ló wá fa sábàbí ọ̀rọ̀ mi lórí ọ̀rọ̀ ìjà tí wọ́n ló wáyé tí wọ́n ní ṣojú mi nílùú Ìsẹ́yìn láàrin ẹnìkan tó pèrè ní pásítọ̀ àti àwọn ẹlẹ́hàá tí wọ́n jẹ́ mùsùlùmí, léyìí tó di wàhálà tó di ṣùgbọ́n àtàyànnàyànnà díẹ̀ tí àwọn ọlọ́pàá ti dá sí. Ẹ gbọ́ nǹkan tí Alhaji Oriyimi Hamzat máa sọ. Ẹ jọ̀ọ́, ṣé bí òwe àgbà ló ní tí a bá ń gégi nígbó àgbà ló mọbi tó máa wó sí. Àgbà rìn àgbà kan kì í sì wà lọ́jà kó rí ọmọ tuntun ọwọ́. Ẹ gbọ́, ṣé àwọn ẹgbẹ́ mùsùlùmí ó wà ńlẹ̀ ìjà ó máa ṣẹlẹ̀ láàrin àwọn kìrìsìtẹ́nì àti mùsùlùmí wọn ó dákẹ́? Ẹ máa gbọ́ nǹkan tí wọ́n sọ nípa ẹ̀ nínú fídíò tí mò ń gbé bọ̀ wá fún yín yìí. Ṣé CAN, Christian Association of Nigeria, máa dákẹ́ nígbà tí ẹni tí ó fi orúkọ tá à ń fi àpèlé orúkọ pé pásítọ̀ ni tó ń bá mùsùlùmí jà nílẹ̀ Yorùbá? Ẹ dé o. Ṣé àwọn bàbá àwọn kábíyèsí ìlú wọn á dákẹ́ kíjà ẹ̀sìn bẹ̀rẹ̀ nílùú yìí? Ó di mélòó? Ó di mẹ́ta. Àwọn agbófinró tó involve níbẹ̀ bí àwọn Operation Burst, ṣé àwọn yẹn á dákẹ́ wọn á sì tún sọ pé kíjà máa tẹ̀síwájú lọ? Ó di mélòó? Ó di mẹ́rin. Ẹ lọ bá mi wo fídíò yìí kẹ́ ẹ lè bá a láǹfààní àti kọ́mẹ̀ntì bóyá ọ̀rọ̀ tí mò ń sọ tó bá mọ́pọlọ lọ́wọ́. Èyí tí Alhaji Oriyimi sọ, ẹ fún wọn lésì wọn, ẹ fún èmi náà lésì mi, kájọ wá yiri ẹ̀ wò. Wọ́n lé àwọn méjì ń jà, àgbà èèyàn méjì ń jà. Ẹjẹ́ àti ẹ̀yọ tẹ̀sìn kó mẹ́ka fi tẹ̀sìn sí. Bẹ́ẹ̀ ni ẹlẹ́sìn méjì àwọn méjèèjì ń jà. Lọ́dọ̀ tèmi òye kìíní kò yé kejì nípasẹ̀ ẹ̀sìn. Torí kò yẹ kó ti díjà láàrin ẹnikẹ́ni àtẹlẹ́sìn mùsùlùmí, àtẹlẹ́sìn àbáláyé àbí àtẹlẹ́sìn kìrìsìtẹ́nì tí òye bá yé èèyàn. Torí kò sí bàbá ńlá kan nínú àwọn tó ń jà yẹn tó jẹ́ pé wọ́n bí ìwọ̀n tó jẹ́ pé Mẹ́kà ni wọ́n bí sí àbí bóyá Muhammadu gangan ló bí. Kò sì séyìí tó jẹ́ pé láti inú ìran Jésù ló ti jáde tí í ṣe àrò ìdílé Jésù. Ifá, Ogun ni wọ́n fi bí yàláyà bàbá ńlá kú wọn kí wọ́n tó máa jà. Bóyá ẹ̀sìn wá ní èmi ọmọ, bóyá wọ́n ti níra wọn sínú ìyẹn ọkàn mi. Ṣùgbọ́n bí tá à ń lọ láàárọ̀ yìí ni wípé ṣó yẹ kí bàbá wa Alhaji Oriyimi Hamzat kí wọ́n perú èdè yìí? Tàná ń fẹ̀kọ́ tàná fún òwe ni àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ jáde. Òwe ni ẹ̀yin ọmọ Yorùbá ẹ lọ gbọ́. Òwe ni wọ́n fi pa. Ṣé èyí pé ẹ̀yin náà ń pè fún jihad? Mi sọ pé ẹ ń pè, ṣé kìí ṣe
because téèyàn bá ní kó wò ó kí n má fi gbogbo ẹnu sọ̀rọ̀. Àfáà White tó pè mí tó sọ̀rọ̀ nípa ẹ̀sìn níbi tẹ́ ẹ ti pè ó dàbí Ṣákí àbíbì kan. Àfáà kan náà pè mí láti ìlú Ìlérò látọ̀dọ̀ bàbá wa Mubarak Àṣílé nínú ọ̀dà pípé nínú ẹbí wọn ni. Kó tó di pé ọ̀rọ̀ yìí wáyé nígbà tí wọ́n ń sọ̀rọ̀ nípa bí àwọn èèyàn ṣe máa ń ṣe àṣìlè ọ̀rọ̀ tí wọ́n ṣe máa ń sọ̀rọ̀ sí ẹlẹ́sìn kan pàápàá tó tún jẹ́ ìran Yorùbá ṣé ẹ ti gbọ́ yìí tí mi ò tí ì wo fídíò yìí tí wọ́n fi bá mi sọ̀rọ̀ mo wá bí wọ́n pé kán lọ wo fídíò mi ṣọ́n bá tíbi tí mo sọ̀rọ̀ sí yàn wọ́n rárá ok tí wọ́n bá rí bẹ́ẹ̀ tẹ́ ẹ bá ń tẹ̀lé mi ẹ gbọ́ nǹkan tí aláàjì sọ aláàjì gidi làwọn eléyìí àbá àfáà gidi mọ̀ bóyá wọ́n ti lọ àjì torí gbólóhùn kan tó bá sọ báyìí wọ́n ń fi àyà sí pẹ̀lú ìtumọ̀ nù aláàjì Oríyọmí Hamzat tí gbogbo èèyàn bá ní ká máa sọ̀rọ̀ amọ̀pátẹ́yìn náà kò lórí ọ̀rọ̀ Yorùbá nation wà àmọ̀rọ̀ tẹ́ ẹ sọ ni ṣé gbígbà ẹ ti jàjàgbá tẹ́ ti jà lóòótọ́ ẹ ti lówó ìran Yorùbá ọ̀kàn yín mọ́ tó bá sì ti ẹ̀kàn yín díẹ̀ ni torí ẹ̀yin náà ń ṣiṣẹ́ pẹ̀lú òṣèlú yín ò ṣe problem sà ẹ jìjà ẹ jagun lóòótọ́ ni gbogbo wa la mọ̀ bá a bá tẹ̀ sí ń bẹ̀ àgbọ́ àmọ́ kì í ṣerú àsìkò yìí ló yẹ kẹ́ ẹ mọ orú èdè tẹ́ ẹ máa pè jáde ẹ wò gba ti mú ìdí nù ẹgbẹ́ ìsìn tí àwọn èèyàn ń fún yín tó mú kẹ́ ẹ wá bọ́ sórí atẹ́gùn ẹ wá padà wá bọ́ síta omi èémì níkùn àgbà ẹ wá padà wá bọ́ síta láti wá jẹ́jẹ́ mo fẹ́ jẹ́ kọ́ ọmọ yìí pé Ìbàdàn náà ti bí àbí ohun tẹ́ ṣe fún wa kan mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé ọmọ Yorùbá ni mí àmọ́ at the end of the day ẹ sunkún láàsì náà ni torí pé ẹ ní mind tó lè gbé lọ títí ẹ láìkì wàhálà àwọn wàhálà tẹ láìkì ní pé kẹ́ ẹ jà fún ẹ̀tọ́ èèyàn that is good of you gbogbo èèyàn ló mọ̀ yẹn kọ báyìí kẹ́ báyẹn jàjà ẹ̀tọ́ èèyàn ìjẹ́ oníjà ní di tiyín yes face that line sir advice mi fún yín nìyẹn ẹ mọ bẹ́ẹ̀ ṣe máa ẹ̀wọ̀n olólùfẹ́ ẹ lọ wo fídíò yẹn ẹ mọ bẹ́ẹ̀ ṣe máa dáhùn sí béèrè àwọn ènìyàn pàápàá tó bá dé rí ẹlẹ́sìn nígbà táwọn mùsùlùmí Ìlọrin tí wọ́n gbé ta lọ́lọ́run jọ sí àràwọ̀ lẹ́dá àwọn búbú olóòṣà àwọn olóòṣà dé sí padà ó dìjà Yusuf Ládépọ̀ àbí Adépọ̀jù ìyẹn mú bíbélì ọkọ rí bíbélì sódì kejì tí wọ́n bá mú kùránì tiwa tí wọ́n bá ń kà ń kàkùkà ṣá máa gbà mo sì rántí ọdún kan àṣìwá tí wọ́n ń ṣe nǹkan tí federal government ṣe nǹkan lẹ́ Àbújá bóyá kìíní kan parade on that day tọmọbìnrin kan wọ aṣọ tí ò dá táwọn mùsùlùmí kan gégége tẹnìkan ó ta statement kan pé tánẹ́bì bá wà láyé yóò fẹ́ nu wọn wọ́n máa fẹ́ dogun Nàìjíríà lọ́dún tá à ń sọ yìí and I am sure you will remember that day sir ẹ dákun ẹni bá ń rí fídíò yìí ẹ bá mi share ẹjọ́ dọ́dọ̀ Oríyọmí Hamzat kọ́kọ́rọ́ alátẹ àti mi ò wá láti bá yín jà o mi tẹ́ tó bá yín jà mi tó sọ̀rọ̀ sí yín kò gbà mí lẹ́nu ẹ má bínú bàbá mo bẹ̀ yín mo fi jíṣẹ́ ńlá mọ́ bẹ̀ yín mo forúkọ Ọlọ́run bẹ̀ yín ẹ má bínú ṣùgbọ́n ọ̀rọ̀ tẹ́ ẹ sọ bá a ṣe fẹ́ràn yín tó òwe lẹ́pà o ẹ sọ pé kí wọ́n lọ jà o ṣùgbọ́n òwe àròkò ìjàlè mi kà yẹn sí kí wọ́n má dáríjì pásítọ̀ kọ́ má dáríjì àwọn tó involve but ta ni ta ló ní case Muslim ló ní case òun ló report case so òun ò lẹ́jọ́ tó fẹ́ jẹ́ àwọn méjì tó kù ní àwọn kìrìsìtẹ́nì tó wà ń bẹ̀ àtàwọn agbófinró tó involve then what are you telling us kí lẹ̀ ń sọ fún wa káwọn tó sì jẹ́ bodies wọn kọ́ má dá sí káwọn gbọ́dọ̀ dá sí kíní kan ẹ̀dẹ̀ẹ̀lẹ̀ wà nílùú kan tẹ́ ń ṣe peace meeting it's not done Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam gan òfin ìlú eléyìí kọ́ wà
bó bá dẹ̀ wà bẹ́ẹ̀ ìran Yorùbá yàtọ̀ sí ìran Lárúbáwá. Ẹ wo bí ẹ wá lọ wo fídíò yẹn ẹ̀yin olólùfẹ́ wa, kẹ wo ohun tó wà ń bẹ̀, kẹ wá lọ kọ́mẹ̀ntì wípé Oríyọmí Hamzat ń pète ogun ìjà ẹ̀sìn nílẹ̀ Yorùbá. Ẹ má dúró wò. Bẹ́ẹ̀ ni ẹ gbọ́ nǹkan tó sọ, tí ó bá jọ kẹ wá lọ kọ́mẹ̀ntì bó ṣe jẹ́ nìyẹn. Bàbá Oríyọmí Hamzat, Alhaji Oríyọmí Hamzat, kọ́kọ́rọ́ alátẹ. Bàbá gbẹ́nu sí mike, kò ní bàjẹ́ fún yín, ẹ ní wálẹ̀ ẹ ní jábọ́, àmọ́ ẹjọ́ ṣe ìjímèrè ṣọ́gígùn. Ẹjá mọrú ọ̀rọ̀ tá a máa sọ, ẹjá mọ bàbá lè dá sọ̀rọ̀ ẹjá dákẹ́. Ẹ̀yin lẹ kọ́ wa why a tún pàdé ńgbà mi. Ẹ bá wa wo fídíò yìí kẹ wá lọ comment. Èmi ò ní rọ mùsùlùmí kankan kó lọ jà àbí dá wàhálà lẹ̀ nílùú Ìsẹ́yìn. Èmi ò dẹ̀ ní sọ wípé ntí pásítọ̀ tó fọ́ igi mọ́ ẹlẹ́hàá lórí ṣe mi ní sọ pé ó dáa, ṣùgbọ́n màá sọ wípé kì í ṣe kìrìsìtẹ́nì ló rán pásítọ̀ ńṣẹ́ kó fọ́ igi mẹ́lẹ́hàá lórí. Màá sọ pé kì í ṣe ẹ̀sìn kìrìsìtẹ́nì ló ní kí pásítọ̀ ò fọ́gi mẹ́lẹ́hàá lórí. Màá sọ wípé ìbí irú ènìyàn tí pásítọ̀ yẹn jẹ́ òun ló fi hàn yẹn, kì í ṣe pé ẹ̀sìn ló ní kó hùwà láabi. Irú ènìyàn tó jẹ́ yẹn, ẹ̀yin mùsùlùmí, àwa mùsùlùmí, nàkómíò mo ṣe ń sọ̀rọ̀ yìí ẹ ti dé sẹ́yìn tàbá rẹ̀ tó ń gbọ́. Ìpàdé àlàáfíà ni mo mọ̀ pé lọ ṣe. Ẹ má gbẹ́bẹ̀ pásítọ̀, ẹ má gbẹ́bẹ̀ gbogbo ẹni ó bá lọ́wọ́ nú ẹ̀ o. Ẹ má gbẹ́bẹ̀ pásítọ̀ o, ẹ má gbẹ́bẹ̀ gbogbo ẹni bá lọ́wọ́ nú ẹ̀ o. Ẹ̀yin kan ẹ má dá sí o, ẹ má bẹ̀bẹ̀ o. Bẹ́yìn kan bá ti ń dá sí ẹ̀yin lè ránṣẹ́ nù o. Ẹ má jẹ́ ó dìjà ẹ̀sìn o. Ntí pásítọ̀ jẹ́ ni ló fi hàn yẹn. Àti pásítọ̀ àti ẹ̀yin kan àti nàkómíò àti Muslim community Ọ̀yọ́ state àti ìgbìmọ̀ ẹlẹ́sìn Islam lápá òkè Ògùn, gbogbo apáta ni ẹ jẹ́ ká jọ pé pásítọ̀ lẹ́jọ́. Gbogbo wéètì tí Kánù bá ní kó lọ throw weight yẹn behind the justice for these people. Gbogbo weight tí nàkómíò bá ní, gbogbo weight tí Muslim community bá ní, kó lọ throw weight yẹn behind the justice for these people tí wọ́n molest. Forget religion. This is not a religion fight. This is not a religion crisis. This is not a religion matter. Ẹ jẹ́ ká máa handle àwọn matters wa bó ṣe yẹ ká handle ẹ̀. Kọ́rọ̀ kan ṣẹlẹ̀ ká sáré so mọ́ religion, ká ti gbàgbé pé aláti treat ọ̀rọ̀ yẹn bó ṣe wá gangan. Ó wà lára ìṣòro tó ń pa wá kú lọ ní Nàìjíríà. In fact, I don't want to say ó wà lára ìṣòro. I want to say it's even the problem we are facing in this country. Fine. Ẹ jẹ́ ká assume pé ilé gbígbé oníbi táwọn èèyàn fẹ́ kọjá lọ lọ́jọ́ léyà tí wàhálà yẹn fi ṣẹlẹ̀. Ẹ jẹ́ ká assume pé that man is not a pastor. Ẹ jẹ́ ká assume pé that place is not a church. And something of that nature, exactly, it happens. What do we do? Fine. Òfin wà láti
gbójú àgan sí ẹni tó bá fẹ́ tẹ̀ tọ́ ọmọnìkejì mọ́lẹ̀. Ẹ jẹ́ kí that guy tó pe ẹ̀ pásítọ̀ yẹn bóyá pásítọ̀ náà dẹ̀ ni, let him go and face the wrath of law. Àwọn tí wọ́n ní wọ́n máa sọ wa tí wọ́n dẹ̀ tó ń fọ́gi mẹ́lẹ́yà lórí ẹ̀jẹ̀ musa rẹ̀ jẹ́ tó yọ, fine, let them go and face the wrath of law. Let them dance to their music. Let them dance to it. Àwọn tí wọ́n wá tí wọ́n la èèyàn lọ́wọ́, tí wọ́n mú ọ̀bẹ tí wọ́n dẹ̀ la èèyàn lọ́wọ́, ẹ jẹ́ kán lọ face criminal charges. Yeah, ṣùgbọ́n ẹni tó bá ń try láti prevent wọn àbó ń protect wọn, ẹ charge wọn together. Tí kan bá jáde tó bá bẹ̀bẹ̀ fún máa yìí, charge kan together. Ẹ sọ pé kan ló rán wọn. Yeah, ẹ sọ pé kan ló rán wọn. Tí mùsùlùmí kan bá jáde tó bá ń plead fún máa yìí, ẹ charge ẹ sọ pé mùsùlùmí ẹ ló rán wọn. Kẹ́rí ìjà kan ti wà láàrin àáfàá yẹn àti mùsùlùmí ẹ, ẹni ló rán wọn. Charge them together. It's not a religious crisis. It shouldn't be treated as such. As Emma Binu, I have to put my mouth. It is not me that put my mouth. It is God that put my mouth. Let the justice be done. Let the justice be done. And forget religions.